Ẹ fọkanbalẹ, ààbò tó péye wà fún àwọn akẹ́kọ̀ọ́ nípìnlẹ̀ yìí. Gómìnà Idris. Gómìnà ìpínlẹ̀ Kebbi Nasir Idris ti kí àwọn òbí àti alágbàtọ́ tó ní ọmọ níléèwé ìjọba láyà pé kí wọ́n fọkàn wọn balẹ̀ o. Ó ní ètò tó péye ti wà fún ààbò àwọn ọmọ náà. Ìgbésẹ̀ yìí ó sẹ́yìn àwọn ọmọ iléèwé obìnrin 15 tí wọ́n jí gbé láìpẹ́ yìí lágbègbè Màgà nípìnlẹ̀ náà. Àwọn ọmọ iléèwé 16 tí wọ́n rí gbà padà ni wọ́n ti yọ̀ǹda fún ìyàwó gómìnà ìpínlẹ̀ náà, Hajiya Zainab Nazare Idris. Ọ̀kan lára àwọn ọmọ iléèwé 15 tí wọ́n jí gbé ni ó rápálá jàjàbọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Àwọn ọmọ iléeṣẹ́ ológun ti wá sọ pé ọ̀dọ́mọbìnrin náà wà lálàáfíà. Àmọ́ ṣá, gómìnà Idris sọ pé òun ti bá àwọn adarí àti àwọn tó dipò òṣèlú mú láwùjọ sọ̀rọ̀ lórí bí wọn yóò ṣe sábàǹtẹ̀ wọn lórí ọ̀rọ̀ ètò ààbò. Ìpàdé ọ̀hún ni àwọn olórí iléeṣẹ́ ológun, ọlọ́pàá, àwọn adarí ẹ̀sìn, àwọn olórí ìlú péjọ sí. Nígbà tó ń sọ̀rọ̀, igbákejì gómìnà Umaru Abubakar Tafida, ẹni tó ṣojú fún gómìnà Idris níkẹyìn ètò kíka Kùránì lọ́jọ́ Ẹtì Friday, sọ pé àwọn òbí àti alágbàtọ́ gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba láti já ogun àjàbọ́ kúrò lọ́wọ́ àwọn ajínigbé. Ó ní ààbò ẹ̀mí àwọn ọmọ kì í ṣe ohun tí àwọn lè fi ṣeré rárá, ojúṣe wa ni. Ó ní ìjọba ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn lámẹ̀tọ́ ìpínlẹ̀ náà láti rí pé gbogbo ètò ló tò kí wọ́n tó kéde ìwọlé sílé ìwé.